ẹja tó máa kíra kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin ẹbí àti olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko. Ẹwà Èdè Yorùbá TV náà la tún ṣe bí eré bí àwàdà tá a tún bọ́ sí ibi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan ọ̀pọ̀ ìwé aládùn láti kà ní àyín ṣùgbọ́n eré tá ń kà fún ìgbádùn yín báyìí òun náà ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn ẹ̀gbọ́n mi dáadáa Kọ́lá Òní bó tiẹ̀ jẹ́ pé a ti kàwé ìsẹ́yìn ṣùgbọ́n ọjọ́ ti pẹ́ torí àwọn èèyàn tó ẹ̀sẹ̀ dé bá wa ní ìkànnì yìí òun náà ni mo fi ní ká tún fi ìwé yìí ká tún fi dá wọn lára yá káwọn náà gbádùn Ẹwà Èdè Yorùbá nínú àparí inú ìwé yìí dùn pọ̀ ẹ má gbàgbé àrọ́wà tí mo fi síwájú yín òun náà ni wípé bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé níkànnì yìí ẹ má fòkó lórí ẹ lè subscribe sí channel yìí bákan náà ẹ lè ra sticker fún mi ẹ sì lè darapọ̀ nípa títẹ bọ́tìnì membership ẹ wá nǹkan fìdílé orí kẹfà láti tẹ̀ síwájú ìwé tá a wí ọ̀hún ó dùn pọ̀ bẹ́ẹ̀ ló sì kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ gan-an àgílẹ́ntì ló mú ẹ wá pèrè fìdítẹ̀ ọ̀yà ẹ ti ṣe tán mo ti mú àjẹmú mú òbèlè dání ẹja kónú ọpọ́n ká wakọ̀ dójú agbami láìsí kọ sí alábẹ́ tútù lẹ́yìn ìkùlé láti inú yàrá tó wà oníyẹn náà sáré jí àjàdé àtọ̀sá àtòro igi tó gbakọ kì í sùn kí ló dé ó ń dà bọ́ bá ń wọ́ tó ń fàyàfà yóò ti délé wọn ibi tó bá mi dèrè o alábẹ́ dàbí mo ṣe dà ọlọ́kùnrin tó lómi tó ra abirù sóró ń wo oúnjẹ àǹkó láyé adé afọlójú kan tí ń ṣeré òkò sísọ ẹni tí ẹ kúkú ti jóná òní kọ kìtẹ lòmíì ọdẹtù láti ìgbà tí fún mi lọ láti pa ọtí bí aṣọ tó gbó lájẹgbọdọ rẹ ti ń wẹ ní kúnra mo sì dábọ̀ rẹ o mo nífẹ̀ẹ́ yìí kì í sọmọ bẹ́ẹ̀ ìwà wàrà ò sí rédà kì í kò sí lábẹ́ gbígbóná ìwọ ní dandan lá kì í ṣe tèmi ṣe lá ìgbà wo sọ̀rọ̀ sínú nígboro ẹnu lẹ́ni tèmi fẹ́fẹ́ lé lọ́jọ́ iwájú ọ̀wá sì ti bá ń lè lọ bí o mo lájà àwọn alájà ìjàmọ̀ lẹ́yìn ẹkùn mọ́ gbọ́ irọ́ ẹni tí ò rí bí ẹni ò lè fẹ́ràn ẹni à ń jù wọn ò sí wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ èmi ò sì rí ọba wí èmi mọ́gọ̀ tí mo fẹnu họra wọn á ní bàbá mọ́gbà bí wọ́n bá ń tàn mí òun ò ní ìtàn ra mi inú bí alábẹ́ gan inú rẹ̀ rúfù bọ́bá lè dá láìsí mo ní ìgbájú ìgbámu ní ìbádàbò wèrè ni wọ́n bọ̀bọ́ iṣá wàláì ọdún orí yọ ẹ lẹ́nu ẹni tá à ń torí ẹ̀ kú tí ò fojú re wo ni ká mójú ta rẹ̀ kú o gbogbo gbàtẹ́mi ń gbàwẹ̀ nítorí ẹ̀ sí bọ́ọ̀sẹ̀ ló ń jẹ kura wá ní wọ́n tẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe ọmọ àná ni ọ́ ni àbí píponú ló sì ponú tó fi lè dáná rò ẹni tá a kọ́ níkà tó gbà ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀ ni ntọ́ tí bá bá nínú ẹni lọ tí pa ní mọ́ sí ọ ó wá sí ọ wo báyìí o má jẹ́ kí n rẹ́sẹ̀ àtẹ̀yítọ́ sara bí ara tí alátẹjọ́ ń gbé ara yín kiri ìyẹn máa ń lé mi o ọ̀dẹ̀ aláìmoore àfibi sólóore amóore súnni ṣe bí alábẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ́kàn láìsí ń jẹ lẹ́rìí pé wọn bá ló ń lé díẹ̀ bí ọ̀rọ̀ yìí ru ẹni ẹlẹ́ni mọ́ lóòótọ́ ìmọ̀ràn ló kúkú fóun bóun bá sì takúdélẹ̀ póun ọgbà kò lè fokùn sóun lọ́rùn kọ́wọ́ ń wá síbí lónìí ojú bẹ̀rẹ̀ sí ti láìsí ṣùgbọ́n kọ́mọ́nà tó fi lè bẹ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin lòun bó bá ti bọ́ọ̀lẹ̀ bó bá ti balẹ̀ yán gá ní fọ́nká ẹ mọ̀ ńlẹ́ o sórí sá ńbo la bá lọ ibo la bá bọ̀ káfẹ́ẹ̀dù ọkàn hàn lásán ńlọgba náà jẹ́ bí epo bẹntiróòlù yìí láìsí sọ̀rọ̀ tán ọmọ mọ̀ táwọ́ sí gòkóòkè orí tébù ó sì da gẹ̀ẹ́kan mú bẹ̀ wo ó sùn ojú ẹ̀ ó fẹ́ jẹrà láìsí rẹ́rìn bíbélì ní kí ohunkóhun wọn má ṣe ṣègbé ọmọ ẹni èkejì wá ni pé ẹni tí ó bá jọba yóò jẹ̀bà bí fèyí bá ká ẹni tiẹ̀ nílẹ̀ kóòkì ò sì tún gbọ́dọ̀ ṣòfò ẹ̀kẹta wá ni pé ṣe bóorun lásán ló ní fà kò sí tó dùn bí àrùn ba ó tún da gẹ̀ẹ́kan mu ìwọ náà ò mú díẹ̀ àìjẹ gbèsè àmọ́tọ̀ wà lábẹ́ mi rí èmi kọ́ ọlọ́run mọ̀ jẹ́ àyímọ̀ wa lè kúkú ni níṣu láìsí tún rẹ́rìn ìwọ lọ́mọ tí ọ̀sá àjò oorun lọ kí wàá la fẹ́ fi pa nínú ọmọ ń derin tá a lò ó bù yànmọ̀kànyànmọ̀kan mọ̀ sí mọ̀ tu akaso ẹ̀kọ́ kọjá wa ń pa hàn làlà kókó fẹ̀fẹ̀ ìhàlẹ̀ lásán bàbá ẹ̀kọ́ pẹ́ tó ní bóun bá ti gorí ọ̀pẹ tán bí orí ọ́fùsì àrùn rí alábẹ́ tútù náà ṣẹ̀ṣẹ̀ wá rẹ́rìn látẹ̀ẹ̀kan ọkàn láìsí náà fúyẹ́ ó sì dá kóòkì tó kù mú gèrègè ńgbà tí yóò fi tó ìṣẹ́jú mẹ́wàá ojú láìsí ti ń sú ara rẹ̀ ti ń lẹ́rì alábẹ́ tútù yá àfọgbọ́n taari rẹ̀ síta pé kó máa lọ lé ńgbà tí yóò fi padà dé òkè òjé ó ti ń kẹsẹ̀ bẹ́sẹ̀ ńgbà tí yóò fi la alámọ̀já tán ó ti ń rágalẹ̀ ó ti ń rálẹ̀ mọ́ tó bá jẹ́ pé oorun lásán ló ń kun ni ọ̀rọ̀ ìbádùn
ṣùgbọ́n ọmọ ọba mọ̀ dánìkan ràjò òtútù bò ó sì ń payín keke olúwa ní ìgbẹ̀yìn ọjọ́ ìpayín keke yọ wà láìsí ń rò ó pé kí ìgbẹ̀yìn ọ̀sàmọ́ ti ìdésòun báyìí o àtọwọ́ àtẹsẹ̀ rẹ̀ wúwo bí ọ̀sọ́ irin lẹ́yìn àsìkò tọ́jọ́jọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ láìsí forí sílẹ̀kùn wọlé ó sì rọ́ọ̀lù bẹ́ẹ̀dì ó tiraka rọ́sọ borí ó sùn aago kan ọ̀sán kù díẹ̀ kó lù eré ni àwàdà ni alábọ̀rùn ń dẹ̀wù ọ̀rọ̀ tá a pè lówè òun lárónú láìsí sùn ó tó kójí kò jí iṣẹ́ láìsí wọn ń ṣe tí wọn ò fẹ́ ọyọ́ ilẹ̀ lóko táwọn Ògúnrẹ̀mí fi pẹ́ díẹ̀ mọ́tò jági tí wọ́n tún wọlé nílẹ̀ ọ̀kánjú aláwọ̀ kò fi kó gbogbo èrò garawo epo àti apẹ̀rẹ̀ ògùnsọ̀ bíi 12 tó bá ní owó ré sinimá tó kàn ń hó bọ̀bọ̀ lọ́nà tó ń fàdùnkìn díẹ̀ báyìí ló kù kọ́ padà níbi tó ti ń gun òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo èrò ló ń rawọ́ rasẹ̀ sọ́lọ́run ọba kí àwọn Ògúnrẹ̀mí àti Ṣẹ́gun ó tó wọ̀lú aago 7 ti fẹ́ẹ̀ tẹnubọ́po ọjọ́ ti ń re bí àná ńgbà tí wọ́n fi di Adénúgà wọn ò rí lọ́wọ́ mọ́ kí wọ́n tó délé ọjọ́ ti bora dáadáa ńgbà tí Ògúnrẹ̀mí wọlé tó tún bá láìsí lórí oorun àyà rẹ̀ làwà kíá ńlọránṣẹ́ sí Yésùfù Rìpé Àrà tí ṣọ́ọ̀bù rẹ̀ wà níwájú ilé pé kó fojú kan kò pẹ́ sígbà náà tó ní tòun fi wá jẹ́ ìpè rẹ̀ dákun Rìpé Àrà ǹjẹ́ orí kílẹ̀ sí ọ̀jáde látàárọ̀ bí mọ́nàká yìí mo rí gbangba táyà kẹ̀kẹ́ Olúmóyè tọ̀fọ́nsò ńlẹ̀mí tí ẹ̀ ṣe lọ́wọ́ tí mo rí tó rìn bọ̀ kàbìkàbì bí ọ̀mùtí mo ní eré ló ń ṣe o àrà kì í tán nu alára o àwọn ọmọọṣẹ́ mi tiẹ̀ sì ń bá a ṣeré o tí wọ́n ń kọrin olúro fún pé ó ṣe bí mo ṣubú o àrà mo e dá o tèmi tiẹ̀ sì ń dá wọn lẹ́kun pé ìbínú rẹ̀ ọ̀dá o kò sì wá sọ̀rọ̀ o ọkàn wọlé lọ́n ti ẹni Ògúnrẹ̀mí mi kanlẹ̀ ó jèrè Rìpé Àrà àyà mi padà wá gbó kan wá gbó wá gbọmọ ó ń ṣe bíi ibà látànà ni èmi wá ní bóyá látàárọ̀ ni ti ń sùn àkámọ̀rì ní Pọ́ọ̀lù wí mo fi ojú ara mi rí báyìí ajẹ́ pé kò séwu ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì gẹ́rẹ́ tí Yésùfù Rìpé Àrà jáde tán ní Ṣẹ́gun gbé ẹ̀rín Ògúnrẹ̀mí wo ọ̀dọ̀ rẹ̀ tìbínú ìwọ bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́hún rárá o èmi ọmọ pé torí ibọ̀ ọ̀dà láìsí lẹ́sìn ránṣẹ́ pé bàbá Rìpé Àrà ń bá ní kẹ́ ẹ má yọra yín lẹ́nu kò sóhun tí yóò ṣe wọ́n ọ̀rọ̀ tiẹ̀ lọ ń sọ̀hún ọ̀rọ̀ tiẹ̀ kọ́ sísọ ńgbà tó di alẹ́ tí wọ́n jí láìsí pé kó jẹun tó ń rọpọ́ tó ń lẹ̀ Ògúnrẹ̀mí ní kí wọ́n fi ilẹ̀ Ọlọ́run ọbọ ó ní pẹ̀lú ìbá máa jẹ́ kọ́rẹ́ èèyàn sára ṣùgbọ́n téèyàn bá sì ti lo oògùn tí ò ṣiṣẹ́ tó le tó sì sùn dáadáa ojú oníbà kì í pẹ́ lọ Ṣẹ́gun kọ́kọ́ ń gbìyànjú láti jí láìsí ṣùgbọ́n ṣe ni onítàn yíjú rìdì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó sì ń gbẹ̀kìn bó bá ti fọwọ́ kan ẹ wò bọ̀dà sẹ́ràn ó ṣàyẹ̀kọ́ lẹ́ni tí ń jẹ́wọ́ fún ẹ sì mọ̀ pé àgbààgbà mẹ́ta lọ́mọ díẹ̀ ta sẹ́mi ló tún yẹ kẹ́ ẹ máa tàn àní kẹ́ ẹ dìde kẹ́ ẹ fún mi làbárè ètò tó ní o kò tó ní o etí tó gbà lọ ṣàyẹ̀kọ́ gbá bọ̀ àní ẹ dìde àbí abájọ wọ́n ti lẹ́ni tó sùn làájí kò sẹ́ni tó lè jí àpérọrọ ó dàárọ̀ ńgbà tó di aago 10 àárọ̀ ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ìsinmi tí láìsí ọ̀tá kútú l'Ògúnrẹ̀mí tó mọ́ lọ́rùn ó ṣe gátẹ̀ mẹ́rin kí ẹ̀kọ́ àròtá ó tó tán lórí iná. wọ́n pe Ṣẹ́gun ẹni tó bá kunikù náà là bá jayé Ṣẹ́gun jẹ́ kí n jẹ́wọ́ kinní kan fún ọ o torí kóde ó lè bá àgbọ́ràn la ṣe sọ lójú ọmọ rẹ o má fòkó mi dáná ọjọ́ kan là sófin rẹ o bọ́lọ̀ ń bá ti lè làwé yìí dandan ni kí á wá àwọn èèyàn rẹ̀ lọ o mo gbọ́dọ̀ mẹyẹ tó sú o mo bá fòtélé tọkọ̀ a jẹ́ pé kọ́lọ̀ wọn mọ́kà tó rí o àgbàlagbà kì í yó ayò kílọ̀ báyìí wá o sùúrù náà lẹ́ẹ̀nà sí i ẹ mọ̀ pé sùúrù lè sòkúta jiná ìwọ ti wá gbàgbé pé ẹ̀dá ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó sí ọ̀dà ẹ jẹ́ kí n sáré dé Ajísọmọ náà kí n wádìí ń tó ṣẹlẹ̀ sí wọn ń bẹ̀ ṣe é rántí pé bàbá Rìpé Àrà sọ pé wọ́n jáde lánàá ọkàn mi ní Ajísọmọ wọn lọ lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan tí ń jẹ́ alábẹ́ ẹ jẹ́ ń béèrè ń bẹ̀ bóyá wọ́n lè mọ ntọ́fọ ọrùn àsùndábọ̀ yìí kò burú ṣùgbọ́n o ìtọ́ tí mo túlẹ̀ yóò gbọ́dọ̀ gbẹ́ kó tó dé o bí bẹ́ẹ̀ bá kọ́ ìmí ìrẹ́ ọjọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà o Ṣẹ́gun lọ ṣùgbọ́n wọ́n ti pèrún àlásàrì kó tó dé gbogbo ilé ọ̀rẹ́ rẹ̀ lọ́yà lọ́kọ̀ọ̀kan ńgbà tó kù nílé alábẹ́ tán ó dé ọ̀dọ̀ Jídé ní Ajísọmọ kan náà ó yà lọ́dọ̀ Gàfárù lẹ́yìn Pátíríkì ó sì fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ Dáfídì ọmọ ìyá ọlọ́ọ̀lẹ̀ lókè òjé kódà ó fi mẹ́mẹ́ kan túkọ̀ jẹ ìyá Dáfídì á ní ẹ̀fọ́ lẹ túkọ̀ wò tó bá ń polówó ọjà rẹ̀
agara ò ti torí bẹ́ẹ̀ dá Ògúnrẹ̀mí a kì í ringi lóko ká mọ̀ mọ̀ èso rẹ̀ tí Ṣẹ́gun bá tètè dé nìkan ló lè yà á lẹ́nu ẹni àmọ̀ kì í romọ̀ Ṣẹ́gun ti rí òkodoro ọ̀rọ̀ gbámú lọ́dọ̀ Alábẹ́ ọkàn rẹ̀ sì ti balẹ̀ ó mọ̀ pé ọpẹ́ o ọyá o láìsí ó jìrán ni èrè tiẹ̀ pa ńgbà tí Alábẹ́ sọ bí Ṣúṣe kú bọ́ọ̀bẹ̀ sì bẹ́ẹ̀ fún un ẹ̀sìn ṣe fipá mú rodò lóòótọ́ kọ̀ọ̀kan ṣe fi tipátipá fún lómìnì apẹ́kọ̀ kéré ọ̀gbọ́n bí aṣọ òmọ́ra Fèyí fọgbọ́n tabò dáláì sì yọ lẹ́ni tó ti gbọ́n lójú gbọ́n lẹ́yìn bí aṣàrún láti Èkó ẹ̀ wá ńgbà tí Ṣẹ́gun délé ọ̀rọ̀ ayọ̀ òjèlé bàbá rẹ̀ lọ́wọ́ bọ́rọ̀ ṣe jẹ́ gan kò ṣeé sọ kò dún gbọ́ létí wọ́n ní àwọn làwọn fún bọ̀dà lóògùn bàkan báyìí àti pé oògùn a máa kun èèyàn lórun gan-an wọ́n ní ṣùgbọ́n jíjí tí wọ́n bá jí báyìí eegun ó le ju ti rò lọ àjẹ́ pé ká fọkàn balẹ̀ ẹ̀kọ́ séwúsẹ́ láago 7:00 alẹ́ ọjọ́ ìsinmi ni Láìsí bẹ̀rẹ̀ sí kígbe ibi kíá wọ́n ti tẹ̀bà gbígbóná fún un wọ́n bu ọbẹ̀ ẹ̀fọ́ yanrin tì í ìgbín tí wọ́n hebọ ẹlẹ́kìrì wà nínú ọbẹ̀ náà Láìsí ń jẹun bí ẹni tí wọ́n ń lé ọ̀rànjú wọn bí ẹlẹ́wọ̀n bó ṣe mi òkèlè làǹtìlàǹtì ló mú mi kàn bí ẹṣin Ògúnrẹ̀mí àti Ṣẹ́gun jókòó síwájú rẹ̀ wọ́n wò ó bìràn mo sùn gan o àkọ́kọ́ tí Láìsí ọ̀la òní yìí láti àná inú Ògúnrẹ̀mí dùn dọ́ba Láìsí ọ̀rọ̀ nílé o sórí ọ̀rọ̀ ìwọ èmi àti ẹ ti di dandan báyìí o a lè tó ra wá bá gbé ká mọ̀ tó ra wá bá sọ̀rọ̀ o bí Láìsí ṣe ń bu òkèlè ẹ̀bà lọ́wọ́ rẹ̀ ń gbọ̀n fún ebi bẹ́ẹ̀ ló ń merí kíkankíkan láti sọ pé òun ò lọ sí Ìwó fara rẹ̀ balẹ̀ o kọ́ gbọ́ tèmi mọ́ tiẹ̀ ọ̀gá méjì ò lè gbénu ọkọ̀ sórí ọgbọ́dọ̀ pa pé àrònú rẹ̀ àti ọ̀dọ̀fín bẹ̀ kọ́ bára rẹ̀ sọ ìtí yòdòdó ọ̀rọ̀ agídí inú ń bọ ọjà o bọ́ọ̀bà rẹ̀ ní sọ fún ọ ẹni inú rẹ̀ bá sì le kọ́mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ mọ́ torí bọ́ bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ni yóò mọ̀ fẹ̀yìn ọwọ́ dànù ìyá mi ló wí bẹ́ẹ̀ Àbẹ̀kẹ́ ọmọ arọ́ tí wẹ̀ bí òjò àparí inú ẹni àmọ́ bá tòde jẹ́ o mo ti sọ tèmi o òtẹ́sì ti lé o bọ́ bá wa dọjọ́ sí onígbàgbọ́ tí ń bọ̀ ká tún jókòó ọ̀rọ̀ ìjókòó ká sọ kókó ná ẹ̀yìn sórí wọn tiẹ̀ Ṣẹ́gun. ọba mi sọ fún ọ̀rẹ́ Láìsí Alábẹ́ tó wí lẹ́ẹ̀kan pé kọ́bẹ̀mí náà wà bẹ́ńtì oògùn tó lòun lò fún Láìsí òun ó ṣiṣẹ́ gan-an àbí wò rí bójú rẹ̀ ṣe wálẹ̀ pẹ̀sẹ̀ bọ́ bá ṣe é gbàbọ̀ lọ́wọ́ rẹ̀ láti iléèwé lọ́la kọ́ gbà bọ̀ gbogbo ara tèmi náà jẹ́ tèmi o kọ́mọdà bí ẹni pókú o ọjọ́ pé wọ́n ní gbogbo rẹ̀ làwọn ti fún bọ̀dá o béèrè lọ́wọ́ rẹ̀ náà ó jàre òròjú ọkọ̀ṣẹ́ Láìsí parí ẹ̀bà tán pátápátá ó dìde ńlẹ̀ jẹ́ ó sì lọ wẹ̀ lẹ́yìn náà ó tún sùn etí ọba ń lé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ògiri létí àjẹ́ pé ògiri ọ̀hún gbọ́mọ pọn ni ńgbà tí Ṣẹ́gun lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu Alábẹ́ ní Ajísọmọ Ṣeun ọmọbìnrin pupa kélébé kan báyìí tí ó jẹ́ àbúrò Alábẹ́ kò gbọ́ kankan kù nínú tó ṣẹlẹ̀ Alábẹ́ lè jáde lóòótọ́ ńgbà tó fẹ́ bẹ̀rẹ̀ àlàyé fún Ṣẹ́gun ṣùgbọ́n lílé tí wọ́n lé Ṣeun jáde gan ló wá fún lára pé ọ̀rọ̀ tó yẹ kóun gbọ́ ni wọ́n fẹ́ sọ ẹ̀rú ìbámà kí wọ́n fi ilẹ̀ bóyá ìbájáde wọ́ọ́rọ́wọ́ ńgbà tó rí pé ẹ̀gbọ́n òun lálejò ṣùgbọ́n lílé tí wọ́n fẹ́ lé ni wọ́n fi kán roro nírù sí ló yí kọ́í sẹ́yìn kùlé tó sì lọlẹ̀ bẹ́bẹ́ mọ́ wíńdò yàrá Alábẹ́ kò gbọ́ ohunkóhun kù nínú gbogbo tí wọ́n sọ bí ẹni pé kílẹ̀ ó tètè mọ́ ló ń ṣe Ṣeun kó lè tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ fún àwọn ọ̀rẹ́ tiẹ̀ níléèwé obìnrin torí ọ̀rọ̀ rodò arábẹ̀rẹ̀ sí wá wàràwàrà ó ń lọ ó ń bọ̀ ó ń dálẹ̀ fìfó kọjá kiri ọmọ orí ìbáṣepọ̀ tó wà láàrin Láìsí àti Fèyí dáadáa níléèwé wọn ta ni ò ti rìn mọ́ inú bí Ṣeun ńgbà tó rántí pé ìrìn tí ò ní láárí ìrìn kọ̀sọ́bẹ̀ ńlẹ̀ kan ló ń rìn lọ lọ́jọ́ sátidé tí ò jẹ́ kí gbogbo ọ̀rọ̀ òun sojú òun ṣebí tán ìbádùn ròyìn lọ́la ju bóun ó ṣe wá sọ yìí lọ ẹni tí ó bá ní dé yàrá ò lè mọ tá a ṣe ẹni tí ó mọ iye apá kò lè mọ iye tá a ná kú ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ òkèèrè bí ò lè kan sì dé kan ọ̀rọ̀ Ṣeun kọ́ ọ̀rọ̀ Ṣeun kì í dé rárá kódà kì í lè mọ ní ẹyọ kan ọ̀rọ̀ òfófó níṣẹ́ oní ọmọ gbàgbé èyí tó ọ̀ràn ṣé kò ní bọ́ fi kó tó di ìjáde ìjẹun ní ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ajé gbogbo iléèwé pátá ti mọ ń tó ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé láàrin Láìsí àti Fèyí Lájísọmọ onírúurú ẹ̀ka nìtàn ń pa nìkan sì ti pa káago 12 tó lù àwọn kan sọ pé wọ́n ní láti sáré lọ fọ inú Láìsí ni ní Ìkirè kó tó jẹ́ èèyàn látàrí oògùn tó mu àwọn mìíràn nírọ́ ní jàre
Fèyí ò fi ara rẹ̀ kúrò ní Ajísọmọ ọwọ́ Láìsí bàjàre ẹ̀ sì rí o oṣù mẹ́sàn-án òní wẹ́ ọmọ àbí kákọ́ ta ló jẹ́ kọ́rú ẹ̀ ìwọ́rọ̀ kankan wọn nílé ìwé lónìí aró ti wó wọn láti sátidé wọ́n jókòó síbẹ̀ Fèyí ò tí ì délé ìwé lóòótọ́ lọ́jọ́ náà Láìsí náà ò sì tí ì débẹ̀ ṣùgbọ́n n tó sorí igun tó fi pa nǹkan lọ sọrun àkàlàmọ̀gbò tó fi yọ gẹ̀gẹ̀ jíjọ ló lè jọ ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ̀lú inú kan ló run Fèyí látàárọ̀ ọjọ́ náà gbogbo òsàníjò bìlẹ́rọ̀ tó bá kan tọ́ ya ariwo agbalégboko òkìkí akàn ní gbogbo àdúgbò àrùn tí í ṣe gbogbo obìnrin lóṣooṣù ni àmọ́ títí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí inú lílọ́ mọ́lẹ̀ ni bó ṣe ń lògùn èyí ni yọ́mọ ló tán bó ṣe ń fojú pọ̀ ni yọ́mọ gba inú mọ́ bẹ́ẹ̀ ni yọ́mọ wá nǹkan gbígbóná mu kiri bí ọ̀bá sì tí ì fi lọ́rùn lẹ̀ kò ní mọnú odó tí ó dọ̀rùn lásì kò ní lè mú nǹkan kan sí ní aago 12 ìyálẹ̀ta tí àwọn ọmọ iléèwé wọ̀nyí ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ òun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lọ́nà ni. tí Láìsí ní tirẹ̀ kò ní àwọn alọ títí iná ò tí ì tán lásọ lẹ̀jẹ̀ ò ṣe tí ì tán lè kán náà ralẹ̀ ráyè oògùn tó fi ìtìjú òǹga àrùgbé mu ni ò tí ì tán lára rẹ̀ bóun náà ṣe lálàáfíà dáadáa tán ló múra léèwé kò sí èyí tí fi ẹ̀kọ́ rẹ̀ ṣeré nù àwọn méjèèjì bó ṣe wu Ọlọ́run ọba ní sọlá kò tó ìṣẹ́jú 10 tí Fèyí wọlé tí Fèyí yọ wọlé ni Láìsí náà gba inú kòkó kan báyìí lọ́nà ẹ̀yìn wọ inú kíláàsì wọ́n dé o èyí wù wá o ìyàwó ló ṣáájú lọ́kọ rẹ̀ tẹ̀lé àbóṣe yẹ kórí náà nù ojú méjì tí dòdò ní ohun kan ṣoṣo ní fífọ̀ Akínwùmí Ìṣọ̀lá ló sọ bẹ́ẹ̀ àbí wò ká ó lè kú ni àmọ́ ká o ìtàn Àjàní àti Àṣàkẹ́ ìgbà wo wá ní tọ̀rọ̀ àwọn eléyìí náà ò ní já síbẹ̀ nínú kórí ó pa ọrùn tàbí kọ́rùn ó pa orí tí ẹ̀dúró náà tí ọ̀gá àgbà fẹ́ sọ pé ohun ò mọ tó ń lọ láàrin wọn ni bó bá sì jẹ́ lòmíràn ló dárú ẹ̀ wò ni tó ń tẹ̀lé ọkùnrin kiri sóṣòṣó bíi ti Fèyí báyìí onítàn yóò jẹ pankẹ́rẹ́ yóò sì yóò bá mú bóyá òun gan sì ń fẹ́ ni àkókò mọ̀ òkú sóhun tuntun lábẹ́ ọ̀run láéláé igi mú jìnnà sórí sánmà jìnnà sílẹ̀ kò ní burú títí kí bàbá sọ pé mo dọwọ́ ọmọ ńlọ́run kó má nì ọjọ́ tó bá mọ̀ náà ni yóò sì fi wọn rékété bí igbá tí àtòrí ọmọ ṣe ṣáì bí ìgbà tí wọ́n bá ń jagbo lẹ́yìn ilé mọ́jágbà sáàmọ̀ pé ọ̀gá ọ̀mójútó fọ́ kò sì mèyí tó ń tàdé èèyàn bá gbé èkó tán kọ́tà tarí lọ gbé ẹ̀gbá díẹ̀ sí wọ́n fún nìtẹ́lọ́rùn ni ìdóró ni dájí ara òjẹ́lẹ̀yìn ọ̀nà olúwa rẹ̀ dọ́ba bí ọ̀bá wa tẹ́ ẹ lọ́rùn yóò kó àǹgára rẹ̀ yóò wá gbégbá lọ o mọ̀ gbọ́ o. mélòó àwọn alátakò Fèyí tó máa ń sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn ẹni tá a nà lára ń ta òun lára ń kan àwọn tí Láìsí ń wù ṣùgbọ́n tí ò rójú rẹ̀ nílẹ̀ nítorí Fèyí kò fojú rewo Fèyí ọ̀hún bí wọ́n ṣe ń bo ni wọ́n ń tẹ́ bí wọ́n ṣe ń sáta rẹ̀ ni wọ́n ṣe tánà díẹ̀ wọ́n ń fẹnu sáta rẹ̀ kiri bí wọ́n ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ ni wọ́n yín mú sí i tí wọ́n ń pẹ̀gàn rẹ̀ ọpẹ́lọpẹ́ èjìká tí kò jẹ́ ká wù ọ́ bọ́ ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ Fèyí náà tí ọ̀gbà lẹ́rọ̀ fún wọn àwọn ni kò jẹ́ kí léèwé ó ti sú Fèyí bí àwọn tó jẹ́ tiẹ̀ yìí ṣe rí i lọ́sàn-án ọjọ́ náà lọ́sàn-án ajé ọjọ́ yìí ni wọ́n ti ṣòrùbó Cecilia Mọ́rọ́láni wà níbẹ̀ Cecilia Mọ́rọ́láni Ìyábọ̀dé Abíọ́nà Kádíjátù Ráìmì ó ní gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ máa ń pè ní Kádíjátù olójú wáṣíwáṣí àti Sẹ̀rífátù Akérèlé àbúrò Muyideen tọ́jú oyè akólẹ́tà níléèwé gbogbo wọn ló péjú pésẹ̀ sọ́dọ̀ Fèyí ayé kúkú gbà wọ́n ọ̀gá iléèwé ń bá gbogbo àwọn olùkọ́ ṣe ìpàdé lọ́wọ́ àwọn ọ̀rẹ́ Fèyí tó joyè má jẹ́ kí tiwọn ó di tí kì í jẹ́ kínú wọn ó dùn làbárí wọn wá gbọ́ o ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wọn ńgbà tí Fèyí ò rí nǹkan kan gùnmọ̀ sọ fún wọn wọ́n kọ́kọ́ rò pé ó ń díbọ́n ni ó ga o Fèyí àmọ́ o òkú kì í farapamọ́ fún ẹni tí yóò wẹ̀ o tàbí kí n sọ pé ẹni tí yóò wẹ̀ ní tá a bá kú tán a kì í farapamọ́ fún un ńgbà tá a bá wà láàyè iye kan alábàáhùn ṣìré kò ju 3 lọ yan níbo ìrèrè àti alábàáhùn fúnra ẹ̀ àní kò sísọ lójú eégún òun ṣẹnu gọ́gọ́gọ́ so orí wọn tiẹ̀ Kádíjà bí èèyàn fi ọ̀bẹ la inú ẹ̀ báyìí tó fi hàn ọ́ ò ní gbà tó bá sọ gbọ́ àlẹ́ mi bínú kò níbẹ̀ ni ọ̀rọ̀ ṣe kóòkì kò ṣe kóòkì ó ṣoògùn oorun kò ṣoògùn oorun yìí ṣàjèjì sí mi bí kì í bá ṣe pẹ́nu yín mo ti gbọ́ ọ ni n bá pè é nísọkúsọ náà ló sì ti gbọ́ òun o alájíṣe ní màjíṣe ara ẹ o bí èèyàn kan bá bẹ́ mi Cecilia àdánrò ẹ̀ wò ó parí nìyẹn o ẹnu ká pín gàrí ni o
ojú tí ó bá ní kalẹ̀ kì í tààrọ̀ sí pin ṣíọ̀ ó kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò òní fà bàbá wa bẹ́ẹ̀ lumi tán kọ́. Ìyábọ̀dé ní ìbá sì jẹ́ ká fún bèbí ìbá sì jẹ́ kí bèbí ó fún bọ̀bọ́ láǹfààní ẹyọ kan ṣoṣo sí o ṣé ẹ mọ̀ pé àṣìṣe ò kọ́gbọ́n tá a bá tún wá ní fi dandan lé pé kí wọ́n pínyà tá a la mọ̀ tọ́rẹ̀ wa ó tún gbọ́ sí lọ́wọ́ kó mọ̀ dé pé àsopájá ń lòso àrírọ̀bọ o ẹ ṣeun lọ́tún lọ́sì èmi gan ti rò dáadáa mo sì ti rí i pé kájà kárẹ́ eré ò lè dàbí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eré ò ní dàbí eré àpilẹ̀ṣe ó ti tó gẹ́ ọmọ iléèfì bí Cecilia ṣe wí ojú tí yóò bá ní kalẹ̀ kì í tààrọ̀ sí pin ẹ̀yìn ẹsẹ̀ láti mọ ọmọ tí yóò sẹ̀ mí èmi ò ṣe mọ́ o tíkú tó fẹ́ pa ní bá ṣe ní ń fìlà bá a bá ti dúpẹ́ tán ká fèrè gé e ni ṣùgbọ́n ọ̀rọ̀ wà tá a bá jáde o kò ní lọ lásán bẹ́ẹ̀ o níbi tí wọ́n ti ń gbà bẹ́ẹ̀ nígbàgbọ́ ọtí báyìí ní Ṣẹ́gun ti wá bá wọn ó bẹ̀rẹ̀ tí Fèyí ó yè sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí i létí Fèyí kọ́kọ́ wo Ṣẹ́gun níwòkuwò kó tó rẹ́rìn sí i ó mọ̀ wípé ikọ̀ lásán ni kò sì yẹ kó ń wo di ẹ̀bí tí kì í ṣe ti ẹ̀rọ ìka tó bá tọ́ sí ìka tó bá ṣẹ̀ ló bá ń gé kò bá wọn wá kì í bá wọn lọ sọ fún pé mi ò wá o ọjọ́ tó bá sì tún rárú iṣẹ́ bẹ́ẹ̀ sí mi gbàdúgbàdú yóò gbowó àgbàdo lọ́wọ́ rẹ o ojú tó ti mọ ni tẹ́lẹ̀ ò lè sọ pé òun mọ́ni o bí bẹ́ẹ̀ bá kọ́ èmi náà mọ tó yẹ kí n ṣe o. Ṣẹ́gun tó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan sí i létí Fèyí sì bú sẹ́rìn gbaragada bó bá jẹ́wọ́ ńkọ́ wá ní kémi ó má ṣe bí mo ṣe tó bí mo bá fẹ́ ṣe bí mo ṣe tó òkìkí àkàn máa lọ́jọ́ bákan náà lẹ́kókó rí gbogbo wọn túká ńgbà tí wọ́n ṣàkíyèsí pé ọ̀gá àgbà ti parí ìpàdé tó ń ṣe pẹ̀lú àwọn olùkọ́ láàrin ìṣẹ́jú 5 sígbà náà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ṣùgbọ́n ẹni tọ́kàn lọ́mọ ni ogún tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ gbóndógún ara Fèyí nìkan ló wà ní kíláàsì ń bẹ̀ ọkàn rẹ̀ ti rìn jìnnà ojú ìmọ̀lẹ́ rẹ̀ ò kó lọ́tí ó bímọ tán ọ̀sọ́ ní mùtíyá ọkàn gbàgbọ́ rẹ̀ ò kó lóró wọn ni ó mú ọkọ̀ sàmìwá oní Rólàndì láìsí ti di ẹsẹ̀ ràgó sí ọkàn Fèyí wọn ni kò jẹ́ ó léegun ni wọn ni ọ̀sọ́nù ó lẹ́ran díẹ̀ wà níbẹ̀ bí wọ́n bá bí léèrè ọ̀rọ̀ àbádì ló ń dáhùn ọ̀rọ̀ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ó ń kùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí olókoyin láìsí náà ò jẹ́ èèyàn mọ́ òtútù tóògùn tó mọ́ gògì fẹ́ sí i lára ó tún ti fẹ́ padà ó dúró lẹ́yìn kíláàsì títí kọ̀rẹ́ nìkan àṣé lóòótọ́ ni pé ó di yíyàn nígbẹ̀yìn àlè ńgbà táago 2 lù láìsí kó ìwé rẹ̀ má bíyá ọkọ̀ rí sọ́nà ilé ọ̀nà kan ṣoṣo náà nígbà tí ìrìn bá pa òun àti Ṣẹ́gun pọ̀ nìkan lọ́nà rẹ̀ máa ń lọ bíi kí Ṣẹ́gun ọ̀bẹ pé kọjọ́ jẹ́ kí àwọn ọjọ́ yà ní ibì kan tàbí lọ́hùn òun fẹ́ gba igbá òun fẹ́ gba àwo lónìí láìsí ọ̀bá ẹnikẹ́ni rìn bí ó bá ti tọ́ títí mọ́rùsẹ̀ tán ni yóò gbárí sí inú oko obì kan báyìí ibẹ̀ ni yóò gbà yọ sí Ọbádá gẹ́rẹ́ tọwọ́nú oko obì ńlọ́gbà ariwo àwọn kan wo bẹ̀ tí yóò wo bẹ̀ Fèyí lórí àti Cecilia Ìyábọ̀ náà wà níbẹ̀ pẹ̀lú Kádíjà àti Sẹ̀rí wọ́n ń sápẹ́ wọ́n ń kọrin wọ́n ń jó wọ́n ń yọ̀ nínú gbọ́ǹbẹ̀ òun ẹ̀sùn dúdú orinlẹ̀ dòdò ó gbé ọgbà igbó kan wọ́n ń pè Fèyí Ṣayọ̀ ọmọ Láìdé àgìrìlìntì ló mú ogun tí wọ́n dẹ̀ bá pààrọ̀ àgìrìlìntì ló mú láìsí pàṣẹ ọ̀ ẹsẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ ojú òun àti Fèyí ṣe mẹ́rin ẹnu Fèyí ò sì fi bẹ́ẹ̀ ràn orin mọ́ láìsí kọjá lára wọn ó ń lọ sí bí odò báyìí ńlá parí orí 6 pẹ̀lú ògo àti agbára Ọlọ́run orí 7 láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ ń bẹ láńlẹ́yìn àkàrà àjẹsà títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV bákan náà ni pé àrọwà tí mo fi síwájú yín bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé níkànnì yìí àti àwọn ìkànnì àkàndọ̀rọ̀ Awikonko tó kù ẹ má fò kó lórí ìpolówó ọjà ọ̀hún kó lè bá jẹ́ àǹfààní fún mi lónìí tàbí lọ́la bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 ẹ má jáde kúrò níkànnì yìí láì subscribe sí channel yìí láti mọ rí àmì nígbàkigbà tí mo bá fi fídíò tuntun sí àyín ìdí ni pé ojoojúmọ́ gbogbo ìgbà kọ́ ni wọ́n láǹfààní láti máa fi ṣọwọ́ sí lórí ìtàkùn WhatsApp èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn àjò àṣe o.